Chief Mrs. Temitope Osho JP Ìyálóde Alákòótó ní ilẹ̀ Olúwa àti Apapa. Orí ìyá wa Erelu ọba Ìwà àti Apapa wọ́n fẹ́ wú oyè wọn lénìí. Mi ni Chief Mrs. Elizabeth A. Williams Ìyálóde of Ìbáfọ̀n Oluwa and Apapa Kingdom. Ọmọ mi tún olóyè ni pé wọ́n ti di ìyáàlú kí wọ́n máa ṣe jẹ́jẹ́ Elédùmarè dẹ̀ lọ́rẹ̀ ni wọ́n fún wa kájọ ṣe pẹ́pẹ́ dọjọ́ alẹ́. Èmi ni Balógun Alákòótó. A dúpẹ́ fún Ọlọ́run lọ́wọ́ Oyèkúnlé Àtọ̀dámọ̀ròfù wípé kò fi ọwọ́ èèyàn burúkú jẹ oyè. Erelu tó jẹ́ èèyàn pàtàkì nínú ìlú Oyèkúnlé Àtọ̀dá. Mo ṣe bá ọba wa àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ nínú wa tó jẹ́ ọba aládé ní Àtọ̀dámọ̀ròfù ọjọ́ èèyàn pàtàkì. Àwọn kalẹ̀ tó wípé ní kábíyèsí wa ló ń fi Erelu léni ló ń wúlò fún ti ìwúyè tó ń ṣe tó ó di dandan káàbálẹ̀ náà pàkíyèsí sí nítorí. Orúkọ tèmi ni Erelu Princess Fausat Olajumoke Afuwape Oluwa Erelu of Ìwà and Apapa Kingdom. Ìmọ̀ tí ní fáwọn obìnrin ni pé wọ́n máa ṣe dáadáa, wọ́n máa ṣòótọ́, wọ́n máa ṣètẹríba fọ́kọ wọn àti gbogbo àgbàlagbà, wọ́n dẹ̀ máa kó gbogbo àwọn èèyàn mọ́ra àti ọkùnrin o àti obìnrin o. Bó ṣe jẹ́ ní ìlú lè tòrò ó lè tùbà. Gẹ́gẹ́ bí Erelu a máa mọ bí ìdàgbàsókè tó fi máa bá lù wà ní gbogbo community wa. A gbọ́dọ̀ ròyìn, a gbọ́dọ̀ máa ṣètò arúgbó, ọmọdé, àgbà, wọn youth, ká máa kó wọn mọ́ra, ká máa ṣètò fún gbogbo wọn so that wọn ò ní láàkì kankan. Kábíyèsí ni èèyàn gidi ni o, èèyàn tí ò ṣe ṣàfiwé ni, the best of all the kings tí mo ti mọ̀ òní kábíyèsí wa. Èèyàn dáadáa, ó kó èèyàn mọ́ra, ó yẹ bẹ̀rù Ọlọ́run, ó dẹ̀ ń ṣètò fún gbogbo èèyàn nínú ìlú. Ẹni bá sunkún déwájú ẹ̀ òun ló máa rí jáde. Ká má wà nínú pé kìlú bàjẹ́, ká má bá wọn gbé oògùn olóró, ká má bá wọn ṣe àbùkù ìjọba, ká máa kó gbogbo ara wa mọ́ra, ká dẹ̀ máa ṣètò bí ṣe máa dà. Èmi ni Ọlátúnjí Olùwà Abọ́rẹ̀ Ìwà and Apapa Kingdom. Ẹ ṣe ìwúre fún Erelu Ìwà and Apapa Kingdom. Lábẹ́ kábíyèsí wa Oyèkúnlé Àtọ̀dá àwọn rẹ̀ kẹta Olú Ìwà of Ìwà and Apapa Kingdom. Awúre fọ́ba ni mo jẹ́. Kò sí nǹkan tó bá máa ṣe ni mo máa jẹ́ aṣojú ni máa ṣe gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ìbílẹ̀ ni pé bóyá abẹ́ fún wọn ní òbí jẹ́ abẹ́ fún wọn lówó jẹ́ ká máa fi wúre fún ọtí ni o iṣẹ́ tí abọ́ rẹ̀ ń ṣe ni. Èèyàn pàtàkì ní Erelu wà, èèyàn pàtàkì mèremère tí wọ́n ti ṣe àìmọye nǹkan mèremère kan ti ṣe láàrin ìlú. Ìdí nìyẹn tí kábíyèsí wa Oyèkúnlé Àtọ̀dá tó ṣe wò pé òun láti fi nǹkan ńlá kan dá wọn lọ́lá ẹni tó dẹ̀ tọ́ sí náà ni àfijẹ́ Erelu Ìwà and Apapa Kingdom. Ẹlẹ́ ìṣọ́lá ní Yorùbá kábíyèsí wa ó jẹ́ oníwà rẹ̀ ní ìdá ó dẹ̀ ẹ̀ṣẹ́ ó jẹ́ philanthropist ó jẹ́ pé tí ọba tọ́jú ẹ̀ tó bá fi tọ́jú ọmọ rẹ̀ rìn ó fẹ́ ayédèfẹ́. My name is Adiola, and Erelu, she's my mom. My mom she's so loving. She's generous, goes out of her way. Mom, she's the best mother like anyone could ever wish for. And she's done a lot of incredible things for me and my other siblings as well. And I can't imagine me having any other mother apart from my mom. I'm like more than happy. I didn't even know what other word I can use. I'm just so excited to be here. Don't put me on the hot spot. I can't say no to the king. I can't. You never know. No, I'm never thinking about it.